tó fẹ́ lu àlùsórí ilé bá mi dìde fún lọ́yà Adam. We are recognizing the arrival of our father, the Adam lawyer, lawyer Obisesan Ayalawo, SAN. Gbogbo ìmọ́tò ìdíje yẹn lágbára Ọlọ́run, òdúrógun hypertension, àrùn rọpárọsẹ̀ nínú ẹ. That is the arrival of the former Commissioner of Environment of Justice, the person of lawyer Obisesan Ayalawo Arowolo. SAN. Oníjà nìyẹn ìwọ náà tó sẹ́yìn bàtà má lè kí bàtà nìkan wà wájú gbogbo wa lọ̀gá. Máìkì bàtà dà. Sáà ṣé nítorí tiwa lẹ ṣe wá lónìí sáà ẹ ti fún ọ lọ́jọ́ òní. Ẹ ṣé o, à ń dúró fún àwọn tí wọ́n bá wa mú bàbá wa wọlé. Wọ́n tún orúkọ yẹn ṣe fún mi ni. Ẹ ṣé ẹ ní sùúrù. Ẹ jọ̀ọ́ ní bàbá yẹn ní sùúrù. Ẹ jọ̀ọ́ má bínú.
lọ́yà a gbọ́dọ̀ kọ Nigerian national anthem olóyè kábí sí iwájú we are under the umbrella of Ministry of Art and Culture Tourism. So ti yé bàbá yẹn and we have to recite the Nigerian national anthem. Àṣẹ láti wájú pẹpẹ ni mò ń tẹ̀lé ẹjọ́ nítorí ti Ọlọ́run. Wọ́n ní orílẹ̀-èdè wa lágbára Ọlọ́run á ṣe èso rere. Ẹ jẹ́ ká dìde. Ó yá. 1, 2, go. Arise, O God, my trust. Nigeria's calling to serve our fatherland. We strong and firm. The labor we shall never be in vain. Orúkọ tèmi ni Àyánkójọ ọmọ bíbí inú Àyánwọlá láti ìlú Ìdèrè níjọba àárín gbùngbùn Ìbàràpá ní ìlú Ọ̀yọ́. Tó nílé gbogbo wa àtọkùnrin àtobìnrin àtọmọ kékeré àtàgbàlagbà ohun ayọ̀ ló máa ṣẹlẹ̀ nílé wa. Ohun tó ń ṣẹlẹ̀ ń bì tí gbogbo èèyàn ń wò báyìí iná ni ohun ayọ̀ tó jẹ́ pé gbogbo àwọn ọmọ ìlú Nàìjíríà pátápátá ni wọ́n parapọ̀ wọ́n foríkorí wọ́n fìmọ̀ ṣọ̀kan ni wọ́n dìbò yàn mí gẹ́gẹ́ bí ààrẹ káfàtà fún gbogbo Nàìjíríà fún gbogbo ọmọ onílù tí ẹgbẹ́ yẹn ń jẹ́ ABDON Association of Professional Drummers of Nigeria èní tó jẹ́ 20 oṣù karùn-ún gangan iná là ń ṣe ìwúyè náà ní nǹkan tá à ń ṣe bí ìlénìí. Kò sí gbogbo ìlú pátá tó wà nílẹ̀ Yorùbá tí ò pé síbi lénìí gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin Nàìjíríà ló dẹ̀ kún bí lénìí bámú tó jẹ́ ọmọ onílù náà lájọ wà ń bí lénìí. Ẹni tí ò bá lẹ́gbẹ́ láyé kò lè lẹ́gbẹ́ lọ́run. Ohun tí mo fẹ́ kó yé gbogbo àwọn ọmọ ńlù tó ń wò wá báyìí ni pé kán sáré kán tara kàṣà kẹ́ni kálukú kọ́ lọ darapọ̀ mẹ́gbẹ́ torí pé òkété ó ti kó òye tá à ń rà. Gbogbo ohun tí ó dẹ̀ máa ṣẹlẹ̀ ń sì torí pé àwọn ìjọba náà ti lọ́wọ́ sẹ́gbẹ́ wa. Gbogbo àǹfààní tó bá ń ṣẹlẹ̀ ẹni tí ò bá sí lára ẹgbẹ́ kò lè rí jẹ́ ẹ̀. Iná la fi ń sọ fún ọkùnrin obìnrin ọmọ kékeré àgbàlagbà torí pé àtọkùnrin àtobìnrin la jọ ń lù lùrìsì kí gbogbo wọn gbéra kán tara kàṣàkàṣà kán lọ jọyìn kán lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ ABDON. Iná ló lè jẹ́ kí àwọn náà lè rere ìlú jẹ. Kò sẹ́nikẹ́ni tí kò ní gbọ́ ìlú torí pé ìlú kò ń lọ sóde ìbànújẹ́ níbi tí wọ́n bá ti ń ṣe nǹkan dáadáa iná nílùú máa ń wà. Gbogbo ọkùnrin obìnrin ọmọ kékeré àgbàlagbà iná ló ń ṣiṣẹ́ ìlú sí ẹni tí wọn ò bí láti ìdílé òǹlù gangan ó ń ṣiṣẹ́ ìlú tó lọ́kọ tó fi ṣiṣẹ́ àmọye ẹni tó jáde yunifásitì tí ò ṣiṣẹ́ kankan tó yẹ pé ìlú ló padà lọ kọ́ tó sì ń ṣe kíni tó jẹ́ pé ìlú náà ló wá fi ń jẹun dèní ká tó wá pààyàn ti sẹ́gbẹ́ kan nínú onílù dókítà wà ń bẹ̀ nọ́ọ̀sì wà nù wa lọ́ọ̀yà wà nù wa ẹnjìníà ó wà nù wa oríṣiríṣi kò sí ẹni tí ò kàwé ìlú ń ṣe iṣẹ́ ṣeréṣeré iṣẹ́ gidi ni iṣẹ́ tó múni là láìsí làálàá iṣẹ́ tó jẹ tó rà tó yá iná níṣẹ́ lù tí gbogbo yẹn dẹ̀ ń ṣe nísìn àtọkùnrin àtobìnrin náà lájọ wà nínú ẹ̀ tájọ ń ṣe ọ̀yẹ́ ẹnì kankan sílẹ̀ gbogbo wọn ṣe wá wò wáyé gbogbo ẹnikẹ́ni èèyàn kóyàn tó ń rí wa báyìí kán lè ti darapọ̀ mọ́ ẹgbẹ́ ABDON torí pé kí ni àǹfààní tó wà níbẹ̀ ó pọ̀ rẹpẹtẹ ẹni tí ò bá dẹ̀ sí níbẹ̀ kò lè ráǹfààní yẹn jẹ. Orúkọ tèmi ni Àyánkójọ ọmọ bíbí inú Àyánwọlá láti ìlú Ìdèrè ní ìjọba àárín gbùngbùn Ìbàràpá ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Almighty God will honour us in Jesus' name. Ẹ ṣé àdúpẹ́. Ìwọ tí o wà níbí bá mi pa àtẹ́wọ́ fún rẹ pé o jálábàá nǹkan tó dáa lọ́jọ́ òní. Pàtẹ́wọ́ fúnra ẹ̀wọ́ tó wà níbí tó
ò kì í ṣòkú ìjọba gbogbo ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ bá mi ṣe èké ẹgbẹ́ mọ́nà àpò ayọ̀ ọjọ́ òní ṣé èké tó wà lẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ́ mọ́nà àpò ayọ̀ ọjọ́ òní dáàdì àpò ayọ̀ ọjọ́ òní wojú mọ́mì pé mo láti gèlè ní tẹ̀wé yẹn ẹbú ni ìwojú narétọ̀ pé narétọ̀ ta ló máa ń wé gèlè yìí ná ta ló máa ń ṣe mékọ̀pù yìí ná ẹ̀wòjú ọ̀rọ̀ yìí tell mommy I love your hair here. You can say something beautiful concerning that person sitting beside you. Thank you, thank you, thank you. Now we want to quickly move to the program of events. Lẹ́ẹ̀kan sí a kí bàbá wa. Wọ́n ní tá a bá ń ṣeré ètò báyìí, pàápàá jùlọ nígbà tá a gbàdúrà gẹ́gẹ́ bí àwọn onímọ̀ tí wọ́n ti jẹ́ pé yé wa. Wọ́n ní bí ọkùnrin bá wọlé, wọ́n ní àdúrà yẹn gbà. Wọ́n ní bí obìnrin bá wọlé, wọ́n ládùúrà yẹn gbà. Wọ́n ní bí ọkùnrin àti obìnrin bá wá wọlé, wọ́n ládùúrà yẹn ti ṣe kí ni? Ó ti jẹ́ ìtẹ́wọ́gbà. Nígbà tá a gbàdúrà tán ní bàbá wa, Barrister Lọ́wọ́ Òbíṣẹ̀san Arówólò tí wọ́n jẹ́ ààrẹ àgọ́ Olúbàdàn tí gbogbo ilẹ̀ ìlú Ìbàdàn pátápátá àti bàbá wa náà tí wọ́n wà ní ìkàlẹ̀ Chief Adégòkè Adégbóyèga tí wọ́n jẹ́ àjíà Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Alhaji Akeem Ajímọ̀bí. Wọ́n ní gbogbo àwọn bàbá wa tí a dárúkọ yìí wọ́n ní gbogbo wọn ni wọ́n rẹpísẹ́ǹtì bàbá wa Sínétọ̀ Teslim Fọlárin thank you. Ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ I am not here alone. Bàbá wa Ndíjì lèmi, ọmọlé lèmi. Ọjọ́ ní pé màá gbé fún bàbá wa tí màmá wa bá anchor program. Please all the trustee wọ́n ní kí a máa bọ̀ ní apá àlàáfíà níbi tí mo lọ wá sí and all the outgoing executive and the acting executive and the new executives please ẹ jẹ́ kí àwa náà ká wá jókòó sí apá àlàáfíà ìjọ nítorí ti Ọlọ́run gbogbo wa pátápátá tí n bá ti ka 1 to 10 tí gbogbo àwọn tí wọ́n jẹ́ olóyè tuntun tó bá ti jókòó sí àyè wọn màá ní kí lọ́ọ̀yà òní kí wọ́n má búra fún wọn. Àsìkò ní gbogbo nǹkan ẹjọ́ nítorí Ọlọ́run tí bá ti ka mi ò tiẹ̀ ní ìtàbá ní kẹ́mísì ìtàkọ́ bọ́dà ní pé mo fẹ́ ṣojú ìṣáájú tí gbogbo àwọn tí a fẹ́ búra fún ní òní tí wọ́n bá jókòó màá ní kí lọ́ọ̀yà kọ́ má búra fún wọn. All the board of trustees látòrí Azad Bankole, Alhaji Raimi Balaro, Chief Yunus Agbomojo àti Chief Ganiu Ọlágójú. Comrade Teju Ayodina is also among of the trustee. Ó tilẹ̀ jẹ́ pé àwọn kan wà nínú olóyè tuntun. Bàbá wa Alhaji Àyànwálé Yekin Adéròjú Alùbẹ̀rẹ̀ bí ẹni ìtẹ́ndù, the former Abdon president, kí wọ́n join all the trustees. Bàbá wa Adéwọlé Adéjàre, former financial director, ẹ jọ bá ṣe ń pè wọ́n ẹ jẹ́ ká máa bọ̀. Ẹ jẹ́ ká máa bọ̀, ẹ má jẹ́ kí wọ́n sọ wá ní orúkọ. Ordinary is the first thing in heaven. Ẹ jẹ́ kí ó dà wà nínú nǹkan tá a fẹ́ ṣe.
Raji Kamon, acting president, kí àwọn náà máa bọ̀. Ẹ jẹ́ gbogbo àwọn tí a ń pè é jẹ́ kí wọ́n máa bọ̀ ní kíákíá kí wọ́n máa bọ̀ ní apá àlàáfíà. Mr. Ọ̀dàpọ̀, ẹ̀yin náà lọ bá wa jókòó bẹ̀. Ẹ ṣé. Now, I'll hand over the program to our master of ceremony in person of Layan Ashamu to anchor the program. Ẹ tí ìwé yìí bá wà lọ́wọ́ ẹ̀, ìwé tó wà lọ́wọ́ mi yìí, ẹ tí ìwé yìí bá wà ní ọwọ́ ẹ̀, tá a bá yẹ wọ́n ẹni wípé kó tó ní wípé wọ́n ti ẹ̀kọ́ wọ ìwé, àti láǹfààní láti ṣàdúrà bẹ̀rẹ̀, àti ka national anthem abdul, introduction of the guest lóko, ká máa introduce àwọn àlejò tí wọ́n wà lórí ìjókòó, ìyẹn ló máa kù báyìí. Bá a bá ṣe wá rí àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ abdul tó ṣe báwọn ni wọ́n fẹ́ ní àǹfààní láti ṣẹ́gbẹ́ pẹ̀lú wa tó ṣe wípé orúkọ yẹn pẹ́ lọ́wọ́ wọn, kọ́ máa bá wa mú orúkọ yẹn máa bọ̀ lọ́kọ̀ọ̀kan ìkejì. Ẹ̀yin èèyàn tẹ́ wà bí ọ̀pọ̀lọpọ̀ èèyàn pọ̀ mọ́, ọ̀pọ̀lọpọ̀ ẹnu bí òsì rántí. Wọ́n ní níbi tí gómìnà Lagos State Abdul Bawa àbọ̀dé ọ̀pọ̀ yòókù sí wa lórí stage. Gẹ́gẹ́ bí búrọ́dà mi tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ mi bí gómìnà Babatunde Abi from Lagos State tí wọ́n jẹ́ gómìnà Abdul. Wọ́n ní kó yọjú sí wa lórí stage nítorí Ọlọ́run. Budweiser lẹ́ máa rà. Budweiser lẹ́ máa rà. Ẹ̀ẹ́dẹ̀ra trophy náà sí lẹ́ẹ̀fì jẹ àwọn ẹ̀bùn tó wà nílẹ̀ yìí. Èrò lè wá bí kò mọ̀ gbẹ́bùn lọ dé. Àtìlẹ́yìn tó ṣe pé kò níyàwó tó ṣe pé ìbílẹ̀ náà ti lò wá fún un. Àtìlẹ́yìn tó ti lórí òkè pa ọ̀rọ̀ lọ́lọ́kọ ìbílẹ̀ náà ti lò wá fún un. Ààrẹ tó ṣe pé dájọ́ kò ní jẹnẹrétọ̀ rà ìbílẹ̀ ti gbé lọ ní trọ́fì lógo. Ààrẹ tó ṣe wípé ó ti ṣe wàhálà láyé rẹ̀ ọlọ náà ní tí ó máa lọ tá gbogbo gbà ìbílẹ̀ náà ti jogún blender fún. Ààrẹ tó ṣe pé tẹlifíṣàn yóò ní tí ó múra fún Sàgàrí inú rẹ̀ 1979 ìní bẹ́ẹ̀nù lé rẹ̀ ìbílẹ̀ lómi ti jẹ Plasma TV kò yẹ sọ̀rọ̀ eré àfàìmọ́mù Budweiser àfàìsìmọ́mù trophy ẹ máa bèrè tíkẹ́ẹ̀tì lọ́wọ́ àwọn tó máa ń kó fún yín. Mr. Babatunde dà gómìnà Lagos State lọ́dà Abdul amọ̀dà sàmọ̀lì ṣé Mr. Babatunde nìyí amọ̀dà. Ẹ ṣe àdúgbò. Ẹ jọ̀wọ́ torí ti Ọlọ́run. Wọ́n ní ká pè one of our baba, the member of our board of trustees, Abdul Rasheed Ayọ̀lérè Àkànfẹ́. Ẹ jọ̀ọ́ kí wọ́n máa bá wa bọ̀ ní iwájú ní àyè àwọn trustee. Ẹ jẹ́ fún wọn ní àtẹ́wọ́, ẹ bá fún wọn ní àtẹ́wọ́. Ẹ bá fún wọn ní àtẹ́wọ́. Ẹ̀gbọ́n mi ni àwọn dà wọ́n ti wà níbẹ̀. Thank you. Ẹ ṣé àdúpẹ́. Ẹ jọ̀ọ́ gbogbo àwọn board of trustee yẹn board of trustee ni mò ń bá wí, mo fẹ́ kí wọ́n dá mi lóhùn ibi tá bá wà kí wọ́n dìde. Board of trustee ẹ ṣé gbogbo all the newest olóyè all the new executive adẹ̀mbá ń sọ̀rọ̀ ẹ̀dá wa lóhùn látòrí president Ayọ̀kọ́jọ kò tá bá ti fún wa ká má tẹ̀ kó máa kọjá ẹ̀ Kọ́lá Bàtà kí wọ́n máa bẹ̀ níwájú bí tí bá ti ka 7 tí Kọ́lá Bàtà Yorùbá ti dé bí máa pẹ̀lú mí ìyókù olórí ènìyàn. Ìwọ tó o bá ti ra trophy wọ́n ní kó o máa bèrè tíkẹ́ẹ̀tì ẹ̀bùn tó máa jẹ́ wà nílẹ̀. Wọ́n ní trophy méjì tíkẹ́ẹ̀tì kan. Budweiser kan tíkẹ́ẹ̀tì kan.
trọ́fì méjì tíkẹ́ẹ̀tì kan ẹjọ́ kọ́lọ́ bàtà kó máa bọ̀ 1 to 7 tí bá ti kà tí ò bá ti wá síbí èmi discipline. Ẹ káàsán o, ẹ kú àṣeyẹ, ẹ kú àlàjá ọdún aṣọ̀pọ̀lọpọ̀ ẹ̀. Èmi ọmọ yín àbúrò yín Alhaji Tìámíù Ọláìtàn Onílù Sunny Adé Òṣùpá Àdín 1. Èmi ni mo ń kí yín o, ẹ ṣé o. Wọ́n wò yín pé ẹwà kára ojú yín dán ẹ mú láńkì ìlú lẹwà kí ló ń ṣẹlẹ̀ ní tẹwà torí ẹ̀ ń dédé jáde. Mi ń ṣàdédé jáde but Àyànkójọ president ní ó jẹ́ ọmọ dáadáa, òun ló gbé mi jáde to the extent pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ò fẹ́ràn bí ọ̀rọ̀ tí mò ń gbọ́ àṣé téèyàn bá súnmọ́ yàn èèyàn ò ní mọ̀ wá èèyàn. Mo wá súnmọ́ ọmọ náà, mo rí ìwà ẹ̀ pé ọmọ dáadáa ni. Ṣé mọ̀ pé ẹni tó bá ti ń sòótọ́, ẹni tó bá ti ń sọ ọ̀rọ̀ tó ń sọ tòótọ́ kò mọ̀ ṣe lójú àwọn èèyàn ní bet wọ́n ní òtítọ́ ló máa lékè. Mo wá dúpẹ́ fún Ọlọ́run, mo dúpẹ́ fún èèyàn pé òtítọ́ náà ó gbé lékè. Ọjọ́ ayẹyẹ èní wọ́n máa mọ̀ sí ayọ̀, wọ́n máa mọ̀ sí ìdùnnú. President tó jẹ́ lẹ́ni lágbára Ọlọ́run, àríkọ́ṣe ni wọ́n máa tó fi tiẹ̀ ṣe nínú àwọn ọmọ onílù. Inú mi dùn, nǹkan tó gbé mi wá nìyẹn, tó jẹ́ kí n wá nìyẹn. Mi kì í jáde bẹ̀tì ọmọ náà ó jẹ́ ọmọ dáadáa. Ọlọ́run á dẹ̀ bá mi fi àlùbáríkà sí, Ọlọ́run á wá bá mi kọ́ ọmọ ṣe. Ẹni tó máa gbé ìṣìnà Ọlọ́run ní jẹ́ kó pàdé ẹ̀. Déròjú tó dẹ̀ ti wà ńbẹ̀ náà tẹ́lẹ̀ tí kójọ tó dé, gbogbo wọn ọmọ mi ni wọn. Ọlọ́run ọba á jẹ́ kó dára fún gbogbo wọn. Ọlọ́run ọba ìlọsíwájú nígbà tó náà débẹ̀ yìí, ìlọsíwájú á tún máa dé bá gbogbo ọmọ ẹgbẹ́ onílù ní àti òkè délẹ̀. Ẹ̀yin bàbá tẹ́ tún wá bá a ṣayẹyẹ, ilé àtọ̀nà tẹ́ fi sílẹ̀ Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́. Ọ̀làláwọ́lá wàlà kùwẹ́tà hílàbílà ìlíyàsí. Àwọn tí mo sọ náà ló wá kí mi yìí o. Àwọn ọ̀gá mi former president ni ẹ pẹ̀lẹ́ mà, ẹ̀yin lẹ ṣe o, ẹ pẹ̀lẹ́, ẹ ṣàṣeyẹ o, ẹ ṣàṣeyege o. Ọlọ́run á dúró tì wá o. Nǹkan tí mo fẹ́ sọ fún àwọn onílù tó bá jẹ́ pé báyìí láti bẹ̀rẹ̀ báyìí ọ̀dọ̀ gbogbo àwọn ọ̀gá wa tó jẹ́ eléré tó jẹ́ leader, tó bá jẹ́ báyìí láti jọ papọ̀ tá a ti jọ ń ṣe ọ̀rọ̀ wa wọn ní tò wá mẹ́yìn rárá. Bẹ̀tà wa dúpẹ́ náà pé gbogbo àwọn ọmọ tọ́lọ́run rán tán jí dìde sí tán ti ń gbé ògo náà, Ọlọ́run kò ní jẹ́ kó ṣubú lórí wọn lágbára Ọlọ́run. Àwọn ọ̀gá wa náà tán tún lùlù fún káwọn náà wò ó pé tọ́gà bá wò tó bá kọ́lé 3 tàbí tá a bá ń lo mọ́tò 4 kó béèrè pé kí lọmọ iṣẹ́ náà ń ṣe, kó béèrè pé kí lọmọ owó tí tó bá jẹ́ pọ́n fún wọn lówó, owó tí mò ń fún ẹ níbo ló ń kó sí, má jẹ́ kán bú mi. Tán bá lè gbìyànjú kán máa ṣe bẹ́ẹ̀, Olúwa ṣe. Èyí táwọn náà dẹ̀ ń rí ajápamọ́wọ́ fún wọn, ó ṣe jẹ́ nìyẹn. Mi ń ṣe bàbá onílù, ọmọdé pátápátá ni mo jẹ́ nínú àwọn ọmọ onílù. Ọmọdé pátápátá ni mo jẹ́ nínú wọn. Bẹ́ẹ̀ tí mo ti sọ lẹ́ẹ̀kan, tó bá jẹ́ pé àwọn ọ̀gá wa tán bá wọ ẹ̀yìn wò, àbí àwọn ọ̀gá tó túnṣe ń dìde sí tọ́lọ́run túnṣe ìgbé dìde, kọ́ máa wo àwọn ọmọ wọn, kọ́bọ̀ tó bá tọ́ sí wọn kán fún wọn lásìkò. Tán bá tiẹ̀ rí pé àwọn ọmọ yẹn ò wá utilize owó tó dẹ̀ ń fún wọn lówó yẹn,
ìṣesí tí wọ́n lè pè wọ́n pé màá máa pè ẹ́ o pé owó tí òun gbà tó o bá fi ṣe dáadáa màá lé ẹ kúrò lọ́dọ̀ mi má jẹ́ kán fi ẹ́ bú mi bí èmi ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí ọlọ́run ò ṣe o ọlọ́run náà ni mi ò fi ara mi bú ọ̀gá mi ò dẹ̀ fi ara ẹ̀ bú mi torí gbogbo ibikíbi tó bá wà tó bá ń wò mí tó bá ń gbọ́rọ̀ mi a máa sọ pé yes a lè máa tọ́ka pé yes ọmọ mi nì kí gbogbo àwọn onílù náà ṣe bẹ́ẹ̀ kó jẹ́ pé táwọn ọmọ wọn bá wà bẹ́ẹ̀ kọ́ má lè mú àwọn ọmọ wọn jáde bẹ́ẹ̀ náà ni ọ̀rẹ́ mi kan ọmọ mi kan náà ó wà níbí ó dé láti London fún negotiation Simoni onílù Ebenezer Obey ó máa tó wọ bí n sìn òun náà dé òun náà ti ṣàṣeyẹ bẹ́ẹ̀ náà ni Rasaki bẹ́ẹ̀ lọ Adé tó ń play fún Àyùbá gbogbo wọn bẹ́ẹ̀ bàbá àbèjì Stephen bí wọ́n ṣe wà ní Amẹ́ríkà náà ni wọ́n wà ní Nàìjíríà bẹ́ẹ̀ náà ni Tájù kọlọ́run ọba Azeez náà bẹ́ẹ̀ ni wọ́n ṣe wà àwọn náà wà ń lo ìlú ló gbé wọn débẹ̀ torí tán bá ṣiṣẹ́ yẹn wọn lè débẹ̀ yẹn Amẹ́ríkánà Londona ní gbogbo wọn so ọlọ́run ọba gbogbo àwọn tó wà lókèrè ọlọ́run ní jẹ́ kán ṣánwọ́ wálé wọn wá ní padà dé kán tó máa tọrọ owó oúnjẹ fún wọn lágbára ọlọ́run Simoni wà ń bí ní agbára ọlọ́run ní èní mo tún rí pẹ̀lú bó tún ṣe tó bó ṣe yẹ àpọ́nlé tó sì wà lára ẹ̀ ó sì wà lára ẹ̀ kò mú ìgbéraga mọ́ rárá bó ṣe rí mi ló tún dọ̀bálẹ̀ tó ní agbára ọlọ́run á máa bá mi fún òun náà ní àpọ́nlé ní agbára ọlọ́run.
ó kù ìṣẹ́jú mẹ́ta. Ó kù ìṣẹ́jú méjì.
Ó kù ìṣẹ́jú kan. Bẹ́ẹ̀. Ó kù 30 seconds. Ẹ ṣé o. Ẹ bá sọ pé ó jọba, lọ́jọ́ tí lù fẹ́ jọba, ó jọba, lọ́jọ́ tí lù fẹ́ jọba, lọ́jọ́ tí lù fẹ́ jọba, lọ́jọ́ tí lù fẹ́ jọba, gbogbo bàbá lọ́ba ló péjú, lọ́jọ́ tí lù fẹ́ jọba, gbogbo òjòyè ló péjú. Lọ́jọ́ tí lù fẹ́ jọba, wọ́n pè gúdúgúdú. Gúdúgúdú ni bàbá lù. Ó ṣe gúdúgúdú ni bàbá lù. Lọ́jọ́ tí lù fẹ́ jọba, wọ́n pè ṣẹ̀kẹ̀rẹ̀ ajé. Ajé mi lẹ́nu ṣègùdé. Lọ́jọ́ tí lù fẹ́ jọba, wọ́n pè ìlú bàtà. Bàbá lọ́jọ́ tí lù fẹ́ jọba, wọ́n pe ìlú àgẹ̀rẹ̀. Lọ́jọ́ tí lù fẹ́ jọba, wọ́n pe ẹ̀mí ìdìgbò. Lọ́jọ́ tí lù fẹ́ jọba, wọ́n pe ẹ̀mí ìdìgbò. Ìlú jọba lórí orin. Ìlú jọba lórí orin.
orúkọ mi ni Fatai Adékúnlé Adétáyọ̀ Fatai Oòduà tí gbogbo ayé mọ̀ sí Lálùdé. Ọlọ́run làṣírí mi, wọn láṣírí méjì. Rárá o, àdúrà ni mò ń ṣe tó kù òní. Àjọṣe wa pẹ̀lú àwọn onílù ó dùn púpọ̀ torí ayé kan náà la jọ wá. Bórin bá wà bí òṣìlù, orin náà ò tíì pé. Eré gan tó bá wà bí òṣìlù, eré náà ò tíì pé. Torí rhythms nílù, rhythms léré, rhythms lórin. Ìyẹn ló fi jẹ́ pé gbogbo iṣẹ́ tó lúkálùkù bá ń ṣe kó yá tẹpamọ́ dáadáa. Kó rí kóun má ṣírí iṣẹ́ tóun ń ṣe. Ìyẹn ni kó sì máa dúpẹ́ lọ́wọ́ Olódùmarè fún ọ̀wọ́ nǹkan tó bá ṣe fún un. Ọpẹ́ là ń dú la fi ń rí mi gbà. Àwọn tí wọ́n ń tẹ̀lé mi ò lè tán láéláé torí tẹ́ ẹ bá wò ṣe inú ayé gan lọ́wọ́lọ́wọ́ yìí èrò pọ̀ lọ́pọ̀lọpọ̀ tó mú ṣe mi ṣùgbọ́n orí ni wọn ò lè mú kúrò lọ́rùn. Mò ń dúpẹ́ gan lọ́dọ̀ Olódùmarè pé mo rẹ́ni kọ́ṣe látara mi. àti lórí nọ́mbà tí ò ní jìnnà ẹgbẹ́ yìí nídìí owó wọ́n nídìí owó ni wọ́n fi pe àwọn bàbá tí wọ́n wà lórí ìkàlẹ̀ yìí. bàbá wa lánàá ẹ jẹ́ kí ọ̀gá wa Fatai Oòduà máa bọ̀. prince akínwó anímọ̀ ni ṣé ọ̀dá lọ́dún yẹn náà mo ò bá rí mọ́ fún un. ládùn ní èsì ìṣòro ní lọ́mọ àbọ̀ ní àti ẹlẹ́dọ̀ọ́mù kan lẹ̀. bọ́ ọba náà lóògùn èmi gẹ́ ní àìpápá lórúkọ wọn pè fún ata ní ọmọ ṣe fún ọ. àwọn ọmọ kéékèèké wọn lè máa bẹ̀rù rú rẹ̀ ìwọ òun dà. ẹ bá ẹ jẹ́bi àti ọjọ́ pé ní mojú ara wa fàdé yìí olóró ṣe ó ṣe tì. ògùn dìbò ẹgbẹ́gbẹ́ tí ní ògùn fi nílẹ̀ sáàyè mi. kí ló pọ̀ ẹ́ pàdé èmi alápẹ̀ni ọ̀fọ́ ẹ̀bùn wọ́n wíwọ̀ lálùdé tá a ní ẹ bá lálùdé ọ̀dà pàrọ̀dà kí rí ọbí ẹ̀kùn. Ọ̀dẹ́kùn tí o bá rẹ́kùn òní kú tó ẹni àyàn gbà yí onílù rí dáadáa rántí ìjọ wọn àná kí wọ́n tó pajú igi kí wọ́n tó ronú láti wá wọ́ sí kí wọ́n tó kan ọ̀wọ́ọ̀lù tẹ́lẹ̀ kọ́nà ọjọ́ náà ti jù tó àjọ̀dún èyí tẹ̀ ń ṣe lónìí ire ní òbọ̀ sí o gbogbo ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ẹ̀yin ìyẹn jàǹkàjàǹkà tẹ́ ń bẹ́ ń kalẹ̀ mo wá bí fún yín o ẹ̀mí yóò gùn inú yín gùn bẹ́ẹ̀ ṣe wá ẹ̀yìn bẹ́ẹ̀ bá padà sí ilé ìtìrẹ tayọ̀ ẹ̀ bá délé o ikú gẹ́gẹ́ kì í pagbá ẹ̀ ní sákò òfò kì í somi ògì ẹ̀ ní sòfò àwòrán dáadáa lẹ̀ òun ní ẹwọ́ ìnimi ọ̀run òfòdìfò ní dáadáa gbé pẹ́lẹ́ ogun wọ̀lú níjọ́ ọmọdé mògùn orí ni mo bá rún àwọn aládàáfọ èrò ìbẹ̀rẹ̀ takòbí náà àkọ́kọ́ jẹ̀bi mi nígbà èrò lùkì ni mo mú ni ní dákòrò àmú ní ní gbárò àdínníní ebi òní pọmọ nú oyún kó jẹ̀dọ̀ yẹ ẹ mọ́jọ́ mọ́fọ ọjọ́ òṣèré mú ìkànnì akitiyan orí ilẹ̀ ló wà ikú lọ pátákì tí ọba jẹ̀bi ọ̀run àjàbáyé fọwọ́ méjèèjì jágbó jàkadì àjángolo tó ọ̀tá yóò forí bọ́pẹ́ ooo adébíbárí àdìmọ̀kúnrin àgbòyà ibi ẹ̀ẹ́bàdé láyọ̀ o. Ẹgbẹ́ ọmọ káàárọ̀ òjíire àtàtà àwa là ń kí inú o àwa lè ṣojú ẹgbẹ́ ọmọ káàárọ̀ òjíire àtàtà àwa ṣojú wọn níwájú àwọn èèyàn ẹ̀yìn àyàn ọwọ́ yóò ní rọ ẹsẹ̀ yóò ní rọ etí yóò ní di ní fọ́ lójú gbogbo rẹ ní ṣojú adé gbogbo ẹni rẹ ní ìlànà òbí ọ̀fẹ́ kálayé fẹ́ ná àyànkálẹ̀ òórùn náà bí ìlú gbọ̀ngàn bá wọ̀ ní tẹ́lú tọmọ ní ijó bí kòlìkò bá kẹ́ ní ọ̀sẹ̀ ní ìgbà yìí láàrin ẹranko ọlọ́dẹ ìyá lọ́sọ̀ kì í wo dé rojú òrìṣà òní wòde kò ṣe orí òní pọ̀ lọ́jà mọ́mọ́ fún orí òní pọ̀ lọ́jà mọ́dà tí wọn orí òní pọ̀ lọ́jà mọ́dà tí wọn ayé yín ó dá lójú ara yín sàmù lónìí bá lórí olórí àyè ní gbogbo ìfẹ́ òòlù mo kí ọ dáadáa ìlú ńlá
èrè lójú owó ní èrè lórí ìdí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun wọn ní kí n kí ọ dáadáa tó jẹ́ kí adron ó dúró nípínlẹ̀ Ọ̀ṣun. Mo kí yín o, ẹ ní rí ìbànújẹ́ o. Ìbànújẹ́ ò ní yí àpèrè ọmọ ò ní kú mọ́ yín lọ́wọ́. Ẹ ní kú dáre lẹ́yìn nù. Ìdí kì í tọ̀wọ̀ ọrùn ẹ ní kúkú àjọkú. Ejò kì í tọ̀wọ̀ ọrùn ẹ ní kúkú àjọkú. Gbogbo Ifẹ̀ oyè lágbo. Aládé Orímọdé Ifẹ̀ oyè. Lásìkò gbogbo ọ̀dàkọ̀dé àpọ̀ráyè òkè gbogbo irú bẹ́ẹ̀ ṣe wá sí ní láyọ̀ náà lẹ́ẹ̀bàlẹ́ láyọ̀ orí inú yóò ní pàtó dídọ́ lẹ́ẹ̀bàlẹ́ láyọ̀. Orúkọ mi ni ọmọọba Adéwálé Láoyè, aláṣẹ ààfin ìlú Nigeria Limited. Ààfin ìlú ó jẹ́bi tí a kó gbogbo àwọn ìlú ilẹ̀ Yorùbá sí, ta sí wọn lọ́jọ́ síbẹ̀ pé tó fẹ́ mọ̀ wọ́n bọ́n ṣe ń lù ú bí wọ́n ṣe ń jó sí i bọ́n ṣe ń gbọ́, and then ìpìlẹ̀ wọn kí ló ń fi wọ́n ṣe origin of the drums and their uses. So a kó wọn síbẹ̀ pé ẹ lè wá, anybody lè wá, ó fẹ́ wá kọ́, ó fẹ́ wá jó, ó fẹ́ wá mọ̀ nípa ìlú. Gbogbo ìlú ẹlẹ́ Yorùbá ló wà ńbẹ̀. Ààfin ìlú yẹn nílùú Ẹdẹ, ní ìlú Ẹdẹ ló wà, Ọ̀ṣun state ní ààfin ìlú wà. Bẹ́ẹ̀ ni wọ́n lè kàn sí wa online, wọ́n bá sá ààfin ìlú, wọ́n bá wa lórí Facebook wa, Instagram wa, wọ́n bá wa ń bẹ̀. Ààfin ìlú wà káàkiri àgbáyé. Orúkọ báyìí ló yẹ kó máa wá sáyé ní ọdọọdún, ká bára wa sọ̀rọ̀ bí a tó ṣe lè jẹ́ kí ìlú yìí jẹ́ ìtẹ̀wọ́gbà káàkiri àgbáláyé. Ó jẹ́ ibi tó yẹ kí ó máa wáyé lọ́dọọdún fún àkójọpọ̀ gbogbo wa, kájọ fi orí korí, kájọ sọ lọ síwájú ẹgbẹ́ àwọn ọmọ onílù àti kan tá a fẹ́ àti kan tá a lè fẹ́. Ó pọ̀ bẹ́ẹ̀ gan tó yẹ pé ìyànjẹ́ yẹn pọ̀ jù. Ó pọ̀ jù tẹ́ pé mi gan ń tẹ̀ láti dá sọ̀rọ̀ yẹn láìpẹ́ nípa àwọn ètò. Mo ń ti àwọn ètò kan lọ́wọ́. Ètò yẹn máa jẹ́ nǹkan tó máa gba àwọn onílù, á gbà wọ́n díẹ̀ lọ́wọ́ àwọn wàhálà àwọn olórin tí wọ́n ń yàn wá jẹ. Tò mò ń ṣiṣẹ́ lọ́wọ́ lórí ẹ̀ láti lè gbà wọ́n. Orí ìyànjẹ́ yẹn ti pọ̀ jù. Kò sí royalty, nothing. Wọ́n á ṣe record, wọ́n á ṣe album fún wọn, wọ́n á ṣe gbogbo ẹ̀ fún wọn, no royalty. Àwọn dẹ̀ máa gbówó ẹ̀ lọ. So èmi kò fara mọ́, ṣé dẹ̀ ń bọ̀ lọ́rọ̀ ẹ lórí ẹ̀. A gbọ́dọ̀ try láti kó àṣà wa ká gbé lárugẹ, kí á dẹ̀ polongo ká fi yangàn. Ọlọ́run bùkún wa nípa àṣà wa. Ẹ wo ijó wa lásán, orin ká lọ sọ pé ìlú tó ń sọ̀rọ̀, ìlú tó ń sọ̀rọ̀ tó ń wúni lórí, tó ń yin Ọlọ́run gan lógo. Ìlú ó lágbára gan, a ní láti gbé àṣà wa lárugẹ. Ó tó nǹkan tí Nigeria government gan fi lè máa make owó. So tourism tẹ́ púpọ̀ yẹn máa wá láti wá wo àwọn ìlú wa lóríṣiríṣi. So mo ra gbogbo wa lárugẹ, ká gbé àṣà wa àti ìṣe wa lárugẹ o. Ẹ máa parọ́ fún mi ẹ̀yin gan lọ́nà. Màìdí alẹ́yìn rẹ̀ mi ò dọ́sí omi mi rí lórí. Màìdí á, mo fọlọ́wọ́ bá múra kò sí nọ́mbà ọkùnrin kankan lórí fóònù mi àfi ti yín lórí. Sọ̀rọ̀ sókè lórí. Màìdí á ó dọ̀ ọkùnrin mú mi o. Òjò dẹ̀ tó rọ̀ níbi mo sá sí lórí. Màìdí á gbàtà bá fi máa ṣe léyà máa ra mọ́tò kan fún ẹ lórí. Ọkùnrin nínú òtò wa máa parọ́ Màìdí á. Mo fọlọ́wọ́ bá múra. Ọmọ tó rí ọ́fíìsì ọ̀dọ̀ mi yẹn ní òfẹ́. Ọmọ yẹn náà ló ń tòsí mi fúnra rẹ̀ lórí. Ẹjẹ́ yẹn náà tó ìwé bọ̀. Ó tura wọn lọ ẹgbẹ́ sẹ́gbẹ̀ẹ́ ara wọn wò. Àwọn ìyá rẹ̀ ọ̀tọ̀ ni ìyá, ọ̀tọ̀ ni ìyá láyà, ọ̀tọ̀ ni màmá. Méjèèjì làwọn eléyìí. Lárẹ́tọ̀, àwọn bísíkò kò ní bàjẹ́. Màmá wa tí wọ́n wà níwájú wa, àwọn ni mọ̀mí Lárẹ́tọ̀ àti àǹtí mi Bísí Tójúọlá, Àtúẹ́kàn àti Àtúẹ́kàn. Àwọn méjèèjì wọ́n parapọ̀ wọ́n di ẹ̀kan. Àwọn gbogbo wọn ni wọ́n wà ní iwájú bíbá yìí. Ẹni tó bá ti rí tó bá lòun ò rí èèyàn kò ní rí èèyàn mọ́. Olúgbénga Ọmọ́táyọ̀ Sunday ni orúkọ mi. Èmi ni State Coordinator, Federation of Tourism Association of Nigeria, Ondo State Chapter. Nǹkan gidi ni wọ́n ṣe torí pé ìlú jẹ́ ohun tó ṣe pàtàkì jùlọ
láti ìgbà tí ayébáyé ti wà nílùú ti wà kò dẹ̀ sí ohun tá a ti fi ìlú ṣe. A ti fi ìlú pòwe, a ti fi ìlú dárayá, a ti fi ìlú ṣe ayẹyẹ, kò sóhun tá a ti fi ìlú ṣe. Ohun tí wọ́n ń ṣe yìí wọ́n preserve culture wa, heritage wa dẹ̀ ni. Our heritage is our culture is our heritage. Tá a bá dẹ̀ preserve ẹ̀, ó máa lọ. So what they are doing here, preserving drums, is a whole lot that we need to applaud them, and they need to be given maximum support by all the stakeholders. Why? Ẹ wo nǹkan tí ìlú lè ṣe fún wa in the economy. Ó lè create jobs. A lè máa ṣèlú ká máa export ẹ̀. A lot of things that lè fi ṣe iṣẹ́, a whole lot of things. So when I see professional drummers, it's a good development for the country and for the nation. Thank you. Sherry, wọ́n ti take the right steps. Tí wọ́n bá ti come together, ó máa easy àti speak with one voice. Kàn dé decide what nǹkan tó yẹ fún wọn. The truth is that once a system is not organized, they won't be able to lay hands on things that they should have. But now, as they are coming together, they have their lawyers, they have all the bodies, professionals coming together. One they decide nǹkan tó yẹ wọ́n, and while they are in their services, ó máa easy láti establish àwọn nǹkan tó yẹ tí wọ́n gbọ́dọ̀ benefit as drummers who are professionals. As a matter of fact, the truth of the matter is that if you don't appreciate culture and tradition, what you are doing, you are neglecting your source. You are removing your source. You don't recognize where you are coming from. And where you are coming from, it has to do with where we are going to. So if you don't recognize where you are coming from, you may have difficulties in defining your purpose, your identity in the future. But I pray that our identity will not be lost. Our identity must not be lost, because our identity, this is part of our identity. Look at Bata, that's our identity. Jazz Italun Church, that's our identity. So we do everything. I want to encourage everyone that have been taking culture and traditional lightly, that it is high time we embrace our culture to preserve where we are coming from, to preserve our origin, to preserve our heritage. It's very important.